Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin olólùfẹ́ wa gbogbo nílé lóko àti níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Òrìṣà ìfẹ́ apá kẹta ni a tún mú wá sí etí ìgbọ̀yín ní àsìkò yìí. Bí ẹ kò bá tí wo apá kìíní àti apá kejì, ẹ lọ sí Yorùbá TV Plus kí ẹ lọ wò ó kí ẹ sì gbádùn rẹ̀. Kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ nínú apá kẹta yìí? Fún ẹ̀yin tí ó ti ní àǹfààní àti wo apá kìíní àti apá kejì, kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀? Ẹ fi ohùn ìgbà yín sínú comment section kí ẹ sì má gbàgbé àti tẹ subscribe button. Ẹ máa bá wa kálọ lórí ètò yìí. A kò ní rí jù báyìí lọ lórí ètò yìí o. Ire o.